Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́. Ẹ kú dédé àkókò yìí gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ọ̀tá àwọn kan, ìdùnnú yín, ìbànújẹ́ àwọn kan. Ẹni tí inú yín tẹ́ máa ń fẹ́ rí, ẹni táwọn kan kìí tiẹ̀ fẹ́ gbọ́ nǹkan kan pa rẹ̀ débi pé wọ́n rí. Bọ́lọ́run ṣe dáyé náà nìyẹn. Ṣùgbọ́n àwọn kankan ló kàn láti yé wa. It's a grace tọ́lọ́run bá ní kó yé wa. Àwọn tí ò bá yé, Ọlọ́run dá wọn fúnra ẹ̀, ó dẹ̀ ṣe wọ́n ní tó wù pé kó má yé wọn ni. Oriyomi Hamzat lórúkọ mi. Mo kí gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà. Ní Nàìjíríà lẹ wà ní ibikíbi ní orí ilẹ̀ àgbáyé tí ẹ bá wà, mo kí yín. Mo dẹ̀ ṣe ládùúrà fún yín pé àlàkọjá ẹnìkọ̀ọ̀kan nínú wa tó ní agbára, Ọlọ́run á bá wa yí sí bá ṣe ń fẹ́. Èmi jẹ́ èèyàn kan tí mo nígbàgbọ́ púpọ̀ nínú ohun tí mo bá ń ṣe. Mo nígbàgbọ́ púpọ̀ nínú ẹni tó sì rán mi. Mo sì jẹ́ èèyàn kan tí kìí ṣe ẹrú ẹ̀sìn. Mi ò kìí ṣe ẹrú ẹ̀sìn. Ọba tí ó ní ẹ̀sìn tó ní kí n máa sìn ni mò ń tẹ̀lé, kìí ṣe àwọn tí wọ́n bá introduce ẹ̀sìn yẹn sí mi. Mo jẹ́ èèyàn kan tó mo respect èèyàn. Mo lè respect, mo lè bọ̀wọ̀ fún ẹ, wọ́n mi lè bẹ̀rù ẹ. Ìdí nìyẹn tí mo fẹ́ sọ àwọn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Àwọn mo jẹ́ tí mò ń sọ yẹn, mi fi sọ pé mo jẹ́ nǹkan kan. Mi ò dẹ̀ fi gbéra mi tàbí láti sọ pé mo wúlò àbí mo jẹ́ nǹkan kan. Mo kàn ń sọ àwọn tí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ lénìí bá kàn máa wò bíi pé mo attack àwọn directly àbí mo ṣàìdá. Mo fẹ́ kàn wò bíi pé nítọ́kùnrin ìyá nìyẹn. As in pé that's him. The me in me. Tí wọ́n fi sọ pé that is him. Ó ní mo fẹ́ lò láàárọ̀. Màá dẹ̀ bẹ̀ yín kẹ́ ẹ kàn jọ́, kẹ́ ẹ bá mi gbà with good faith pẹ̀lú nǹkan kí nǹkan tẹ́ ẹ bá nígbàgbọ́ nínú ẹ̀. Mo ti ṣe àwọn àṣìṣe kan kọjá nígbà tí bóyá ọjọ́ orí àbí exposure mi àbí maturity mi ni ò tó bẹ́ẹ̀ gbà yẹn láti máa búyàn, láti máa fèsì ọ̀rọ̀ téèyàn bá ti bú mi kí n má ní ìpamọ́ra rárá, kí shock absorber mi kó weak. But to the glory of God, mo ti padà realize wípé gbogbo ajá tó bá ń gbó kọ́ lèèyàn máa ń lẹ́kọ̀ọ́ mọ́. Tíjà ẹ̀sìn bá dé, ẹ má pè mí o, èmi ò lọ o. Tí ìjà ẹlẹ́yàmẹ̀yà bá dé, ẹ má pè mí, mi ò sí nílé. Ṣùgbọ́n tó bá jẹ́ pé ìjà ìrẹ́jẹ, ìtẹnilójúmọ́lẹ̀, ìyẹn ọmọ òrukàn jẹ, ìfìyàjẹ opó, ìwọ àwọn tí wọ́n ní nǹkan, tí wọ́n ní gátà nígo, kẹ́ni tó ní nǹkan wá lo agbára lórí wọn, ẹ pè mí, ẹ má mú owó wá. Ẹ má mú owó wá. Bẹ́ẹ̀ ráyè lè rán yẹn wá. Iṣẹ́ tá a rán mi ni. Tí mi bá wá dá yín lóhùn lásìkò yẹn, mò ń ṣe irú ẹ̀mí lọ́wọ́ ni o. Kì í ṣe pé mo sọ pé mo jẹ́ nǹkan kan o. Kí wọ́n á dá padà sí gbogbo ẹ̀yin bloggers àgbáyé. O share show mi ni. O discuss mi ni. O bú mi ni. O analyze ẹ̀ ni. I give it to you. Ẹ ṣé, mo dúpẹ́. Ọlọ́run ò ní fi yín sílẹ̀. Mo dúpẹ́ o. Oriyomi Hamzat. Èèyàn bí mi pọ̀ o. The special thing in me is God, not me. I cannot do anything. Mi lè fa koríko ẹyọ kan tú. I give glory to God lórí ìdájọ́ Òṣogbo, ìdájọ́ Adedoyin. Mo dẹ̀ rọ̀ yín, mo dúpẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ń pé Oriyomi ni, mo dúpẹ́ gan-an. Mo wá bẹ̀ yín, ẹ jẹ́ á máa sọ pé Ọlọ́run ni. Ká dẹ̀ máa, tá bá fẹ́ dúpẹ́ lọ́wọ́ èèyàn, mo fẹ́ rán yín sí èèyàn méjì kan. Adájọ́ Adépèlé àti bàbá Fẹ́mi Fálànà. Torí Oriyomi Hamzat yẹn, ẹ bá ń yọ kú o. Ní tí mo ṣe lẹ́yìn náà ṣe. Kò sí ní tí mo ṣe tó special. Ní tí mo ṣe lẹ ṣe. Tí gbogbo mo ṣe ṣe yẹn, mo náwó gan. Ní ká jẹ́wọ́, kéèyàn jẹ́wọ́, mo ná owó gan.
tẹ bá sì ṣe bí àárín mi àtọ́lọ́run ló wá ìgbà tí ilẹ̀ mú wá kí wá sí mi nìkan mọ́ náà ẹ̀yin náà ẹ jẹ́ sọ fún ibẹ̀ ṣe náwó bẹ́ẹ̀ ń ṣe nǹkan lọ́wọ́ ẹ stop tẹ́ ń ṣe ẹ máa wo show yìí ní tẹ́ ń ṣe yẹn lè wà productive kẹfẹ́ rówó ń bẹ̀ or your interest ẹ mi sọpẹ́ wò. Number 2 bẹ́ẹ̀ ṣe ń ṣe àrẹ yẹn then data ayé tẹ́ ẹ tó ń lò àti tọ́wọ́n jù nínú ayé àkókò tẹ́ fi ń wò. ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín ti subscribe sórí YouTube Oriyomi Hamzat reality show, ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yín subscribe sórí Facebook Oriyomi Hamzat live, ọ̀pọ̀lọpọ̀ subscribe sí Àgídìgbò 88.7 Ìbàdàn. àwọn ibi tẹ́ ẹ ti ń wò nìyẹn. ẹ tí ò ti ṣe tó fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣe ń wò mí sí ṣé mi mo ra data fún yín, ṣé mi mo ra fóònù fún yín, àbẹ́ bíi Timothy ló rà fún yín, àbẹ́ bíi Oriyomi Hamzat. ẹ wá gbọ́ inú yàrá kan mo wà tí mo ti ń ṣe show yìí àbí tí ẹ bá wò ta ni ó mọ̀ pé mò ń sọ nǹkan kan tẹ́ ẹ wò kẹtún ṣe àrẹ ta ló fẹ́ mọ̀ pé mò ń sọ nǹkan kan so who am I? Ọlọ́run ló kàn ṣàánú mi o tó ṣe ṣe ṣàánú gbogbo wa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ tó wù. My doggedness, my readiness to fight seriousness on matter that does not concern me, that does not concern my family. ọ̀pọ̀lọpọ̀ ti ṣe tọ́lọ́run òfìṣẹ́ yìí. gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ tí mo rí mo lè sọ pé mo súnmọ́ jù nínú gbogbo àwọn olóṣèlú àjọ jókòó báyìí rí lẹ́ẹ̀kan kájọ sọ̀rọ̀ Adédoyin àti Timothy. lẹ́yìn àbúrò Timothy tó ń wáṣẹ́ tí mo bá sọ̀rọ̀ gómìnà fún gómìnà mo dẹ̀ sọ neutral grant ní sọ pé torí pé ẹ̀gbọ́n rẹ̀ kú and he promised me pé kó tó parí omi tuntun 2.0 yìí á wàṣẹ fún gẹ́ẹ̀ yẹn yóò ríṣẹ́. ó tán o lẹ́yìn yẹn ní ó yàwó ọ̀gá o Excellency o gómìnà wa o Engineer Ṣèyí Mákindé o ẹ wá lọ bá ń lọ́wọ́ agbára lọ́sùn o àbí ẹ bá pé bàbá Fálànà o no ìlànà olóṣèlú kankan tí ẹnì kankan tí mo fẹ́ yẹn ti Ọlọ́run ni àtẹ̀yìn tẹ́ ẹ sọ́pọ́ọ̀tì wa yìí. Now analysis but I believe one with God is majority anyway. wọ́n jẹ́ kí n rán yín létí o mo ti sọ̀rọ̀ ilé o mi ìdẹ́lẹ́ ká ìgbà tí mo ti sọ nígbà ayé ìjọba àná nípínlẹ̀ Ọ̀yọ́ tí mò ń ṣe wàhálà kan lórí ọ̀rọ̀ àwọn tíṣà tán rí sálárì gbà tí DSS gbé mi láti Ìbàdàn tán fi mí ránṣẹ́ sàbújá. nígbà tọ́rọ̀ yẹn rújú kan tí ò sí nǹkan kan mo sọ fún yín mo sun ẹkún mo dẹ̀ sọ fọ́lọ́run báyìí pé tó fẹ́ kí n ṣe ni mo ṣe mú mi kúrò níbí lẹ́nìí tó bá ti dọ̀la ò fẹ́ ṣe nìyẹn. ṣùgbọ́n tó bá fi mú mi kúrò níbí tí mo rí confirmation pé tó fẹ́ ṣe ni mo ń ṣe tí fi wá bá ọ tí fi kú tí mo ń ṣe nìyẹn. ó dẹ̀ mú mi kúrò bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn gangan. so kódà bí mo ṣe bá yí ò nífẹ̀ẹ́ sí kódà bí mo ṣe bí gbogbo èèyàn bú mi kódà bí wọ́n pòṣe ṣé mo wá nídìí wọn àbò Ọlọ́run yẹn ni mo need. tó bá rí bẹ́ẹ̀ ẹ̀yin olólùfẹ́ Oriyomi Hamzat èsì ọ̀rọ̀ fún àwọn aríran ó jẹ́ mùsùlùmí ó jẹ́ kìrìsìtẹ́nì àbójẹ́ lẹ́sìn kan àbáláyé èsì ọ̀rọ̀ fún àwọn aríran. Part 1 ni èsì ọ̀rọ̀ fún ẹ̀yin aláròjinlẹ̀. Part 2 ni lórí ọ̀rọ̀ Timothy tí adájọ́ Adépèlé Òjó tí wọ́n dá ẹjọ́ ikú fún Adédoyin. Intro. Kí ló dé tó Oriyomi ń jó? So bá làákà ìmú. Is that not childish? Does that make any sense? What is he celebrating? Why is he celebrating? Ní ọjọ́ tí wọ́n búra fún Ṣèyí Mákindé, àwọn kankan wà tí ò yá àwọn èèyàn. Tẹ́ bá fi wọ́n lẹ̀ pẹ̀lú èrò wọn pé kankan máa rò mọ́ ṣe rí, kan máa tẹ́sẹ̀ kan máa ṣe tó wù wọ́n. Ìwọ náà pinnu ẹ̀sẹ̀ yẹn, you have to clarify some things. Ọjọ́ tí wọ́n búra fún Ṣèyí Mákindé lọ́dún 2019, mo gun ẹṣin funfun, mo wọ agbádá funfun, mi ò lo mọ́tò mo lo ẹṣin, mo wá ń fi ẹṣin kiri gbogbo Ìbàdàn, mo wá ń jó bíi pé wọ́n ń joyè nílé mi, bíi pé bàbá mi ń jó l'Íbàdàn, bíi pé Ṣèyí Mákindé tó di gómìnà bàbá mi, bíi pé Ṣèyí Mákindé ò bímọ, bíi báwọn ọmọ Ṣèyí Mákindé gan sí tó tèmi, kí ló dé? Ẹ bí mi, ẹlòmíì bí mi mo sọ fún, ẹlòmíì ń bú mi, ẹlòmíì ń yìn mí, ẹlòmíì ń fún ní reasons tí wọ́n mọ̀. The reason is this. It's not far-fetched. I can say it. That time, mo celebrate freedom mi. Torí pé ìjọba tó kù ń bẹ,
tó bá fàyìn kalẹ̀ tẹ́ni ẹ tún padà wọlé mo tún lè padà ságodi. Wọ́n ti promise mi, wọ́n promise mi ní hell. Èmi wá ń tẹ̀lé ẹlòmíì pé kẹ́ni yẹn wọlé káwọn máa wọlé. Èmi náà wá ń lo gbogbo tèmi náà ní ẹ̀bẹ̀ gbogbo ẹ̀ kẹ́ni yẹn lè wọlé kí n má bàa padà ságodi, kí n lè ní freedom láti ṣiṣẹ́ mi. Ṣé bẹ́ẹ̀ ni yẹn bá wá wọlé bí Ṣèyí Mákindé ò wọlé ńgbà náà, ṣé mo tiẹ̀ lè rójú ráyè bá ń jà sọ̀rọ̀ Timothy? Ṣé bí ọ̀rọ̀ kan là ń jà sí ńgbà yẹn, ọ̀rọ̀ Tèmídire black market? Ṣé bọ́jọ́ kejì tí wọ́n tì mí mọ́lé ni wọ́n lọ clear gbogbo black market yẹn, táwọn kan ní stroke inú wọn, táwọn kan dìdàkudà, ẹlòmíì ti kú báyìí nígbà tí wọ́n ti tì mí mọ́lé tí ò sẹ́ni tí ó challenge ìjọba pé kí ló tẹ fẹ́ yẹn wọ̀n jẹ mọ́ ní time yẹn. Tí mi ò bá wá struggle kí n má wà incarceration, tí mi bá struggle kí wọ́n má mú mi, tí mo bá tún ṣèṣe kán mú mi tán gbé mi pamọ́, Ọlọ́run ó bi mí àwọn tó yẹ kí n lo ohun tó rán mi fún láti fi gbà sílẹ̀. Tí wọ́n bá tún jìyà tí n rí wọn gbà sílẹ̀, Ọlọ́run ó bi mí. Ìdí struggle mi nìyẹn. Mo dẹ̀ tún sọ fọ́lọ́run gbà yẹn, tó bá fẹ́ ríṣẹ́ ìṣe dákun ṣàánú mi o, ẹni tí ó tì mí mọ́lé má tún jẹ́ ọwọ́ bẹ̀ o. Ìdí struggle mi gbà yẹn nìyẹn. Ìdí ijó mi, ìdí ẹ̀sìn tí mò ń gùn nìyẹn. Ìdí celebration tèmi fi ju tẹ́ni tó wọlé gangan lọ́nu. Ìyẹn bẹ́ẹ̀ yẹn. Celebration ni màá wá link mọ́ ti Timothy Adedoyin. Ṣé ẹ mọ iye ìgbà tí mo ti pò ilé ẹjọ́ sá? Ṣé ẹ mọ iye owó tí mo ti ná sá? Ẹ mọ iye owó tí lọ́ọ̀yà ń gbà lọ́wọ́ mi? Ẹ mọ iye owó tá à ń ná káàkiri bí wọ́n ṣe ń gbé wa? Ẹ mọ iye resources mi tó ń bàjẹ́ nítorí pé wọ́n kọ lẹ́tà wá. Tán bá ti kọ lẹ́tà àwọn yẹn wá àbí wọ́n ti ránṣẹ́ wá, gbogbo tí mo ṣe ó stop. Gbogbo business mi ó stop. Mi ní lè rìn mọ́, mi ní lè ṣe anything mọ́. Ẹ mọ iye bá ṣe ń sọ mi káàkiri tí mi ò ní freedom. Ẹ mọ bá ṣe ń sọ mi káàkiri. Mi ò lè pé mo fẹ́ lọ ṣe fàájì, mi ò lè pé mo fẹ́ lọ bìkan. Bí mi ṣe free làwọn family mi náà ò free, because mo láti máa kó wọn pamọ́ káàkiri, torí tí wọ́n bá kó wọn, wọn à ní jẹ́ kí n ráyè ṣe tí mò ń ṣe. Ọkàn mi ò ní balẹ̀, wọ́n lè gbàbẹ̀ wọlé. Then recently gbogbo yín ẹ máa gbọ́ ibi máa yé yín dáadáa o, kò sẹ́ni tó ní ká gbé mi ju pé Adédoyin sponsor àwọn ọlọ́pàá yẹn pé ká gbé mi, ká máa bí mi ní tí ò sí lọ́wọ́ mi. Ọjà tí ń rà kan níbo mo gbé sí, ní tí ń san jẹ kan ní mo máa san. Èmi kọ́ lọ́lọ́pàá tó ṣe investigation, èmi kọ́ ni CCTV wà lọ́wọ́ mi, èmi kọ́ ni kinní kan. Wọ́n the other time tí wọ́n gbé mi lọ tán bí mi nìyẹn pé ìlú ti rí lux. Níbo ni báwo mo ṣe mọ̀ pàdé Adédoyin wò hòtẹ́ẹ̀lì yẹn alẹ́ yẹn? CCTV ìdá kí n kó wá. Ọlọ́pàá tí ń bi mí béèrè yẹn ló ṣe investigation. Ẹnu wọn láti kí lẹ rò pé likely kó ti ṣẹlẹ̀ sí tó ń bi mí yẹn? Ṣé kò lè ti wà destroyed kan tó máa bi mí? Nígbà wọn dẹ̀ bi mí jẹ́ mi lókè tí mi bá sọ ò bá right. Tọ̀dọ̀ yín wá kárì. Ṣùgbọ́n táwa ò ní gbà ní pé kẹ́ ẹ wá sọ pé tọ̀dọ̀ yín ò ní nǹkan kan nú, àbí tọ̀dọ̀ yín ti bàjẹ́, àbẹ́ẹ̀ lé access tọ̀dọ̀ yín, ìyẹn làwọn ò ní gbà. Ṣùgbọ́n tẹ́ ẹ bá ti rí tọ̀dọ̀ yín kó wá tó gbé nǹkan míì jáde yàtọ̀ sí ní tèmi sọ, àwa náà ò faramọ́, ẹ kó wá. Ká tó lọ mú ìwé kóòtù bá wọn gbà yìí. Wọ́n flag show yìí, ẹ má jẹ́ kọ́wọ́ tiwa náà kúrò ní like àti love. Ẹ má jẹ́ kọ́wọ́ tiwa náà kúrò ní like àti love. They are flagging us. Wọ́n ti dé, they are flagging us. So ẹ má bá mi dé o. Wọ́n gba béèlì mi ni o. Mi ò sí ní total freedom o. Wọ́n wá mi wá, wọ́n lo odidi bí ọ̀sẹ̀ 2 sí 3 níbàdàn tán fi ń trail mi káàkiri gbogbo bí mo ń lọ. Ìgbà tí wọ́n rí pé àárín àwọn èèyàn ni mo máa ń wà jù, àwọn àgbàlagbà ni mo máa ń wà pẹ̀lú àwọn tí ò ní nǹkan kan, wọn àdẹ̀lé yìnbọn bẹ́ẹ̀. Tí wọ́n bá dẹ̀ wọnú ọ̀dọ̀ wọn bẹ́ẹ̀ yẹn, ó ṣeé ṣe káwọn yẹn react náà ṣe lọ kóòtù lọ gbàwé láti fi arrest mi láti gbé mi lọ. Now ó kù ọ̀sẹ̀ 2 tí wọ́n dájọ́, wọ́n tún wá mú ìwé mi wá. Ó yá o, kí mi ó tún máa bọ̀ wá bá ọ̀gá ọlọ́pàá Ọ̀yọ́ state sọ̀rọ̀ kó fi mi ránṣẹ́ s'Àbújá o. Kí mi wá bọ̀gọ̀ ọlọ́pàá Ọ̀yọ́ state sọ̀rọ̀ kó tún fi mi ránṣẹ́ s'Àbújá o. Kí n wá wà ńbẹ̀ kí wọ́n fi dájọ́ o. Àbí kí wọ́n tún gbé mi pamọ́ ká má rí nǹkan kan sọ. Láti máa béèrè tí ó kàn mí lọ́wọ́ mi. Tí wọ́n bá wá dájọ́ lọ́jọ́ yẹn, ẹ má tẹ̀lé mi o. Tí wọ́n bá sọ pé Adédoyin ọmọ wọ́kọ̀ mẹsẹ̀ o. Ṣé mo pé replacement nìyẹn?
tí wọ́n bá ṣe Adédoyin ọmọwọ́ kò mẹ́sẹ̀ á jẹ́ pé kó Oriyomi lọ bẹ̀rẹ̀ ẹjọ́ jíjẹ́ tiẹ̀ nìyẹn. Jubilation number 1. Ó yẹ kẹ́ ẹ béèrè pé why is he jubilating? Ṣó ni tó fẹ́ kí ló pọ̀ àti Adédoyin pọ̀? What is he celebrating? Tí wọ́n bá ti ní Adédoyin bí ọkàn mi ṣe kó sókè ó ju tàwọn ẹbí òun lọ. Kí ló jẹ́ kọ́kàn mi kó sókè? Kì í ṣe pé kò ṣúọ̀ fún wa, kì í ṣe pé n tá à ń sọ òyì wa mọ ẹ̀rù orílẹ̀-èdè ní bà wá. Ẹ̀rù orílẹ̀-èdè yìí àti ẹ̀rù èèyàn generally. Because Oriyomi tá à ń sọ yìí, abarapá ti gbogbo ayé ni. Ọkùnrin tara ẹnìkan ni. Tó bá lọ mú kẹ̀kẹ́ jáde, òjò ti tọ́ o, òjò ti tọ́ o, wọ́n fabricate o, tó bá lọ mú jáde against Oriyomi nìsín. Before you know it, nínú àwa tá à ń pò Oriyomi náà lágbè àmọ́ ó yẹ kó náà wádìí, ó yẹ kó náà ṣe bẹ́ẹ̀ yẹn. Àmọ́ pé kíní ibi tó kù sí náà nìyẹn yóò ṣe báyìí. Àwa náà láwa máa kóòtù oríṣiríṣi òfin. Àmọ́ kóòtù yóò wá ké mi, yóò kẹ́ bí mi. Yóò ké mi, yóò ku ìwà mi. Yóò ké mi, yóò ké tí mi. Èèyàn wà máa sunkún. Ẹkún kíkorò nítorí pé wọ́n mọ̀ pé tó ń gbé lọ́wọ́ òdodo ni. Ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti sá padà nídìí tá à ń ṣe látàrí irú nǹkan bẹ́ẹ̀. Wọ́n ti sá padà. Jubilation mi nìyẹn. I am jubilating and I'm celebrating my freedom that day. Because Adedoyin freedom is my captive. The true judgment we had that day is of two sides. Bó ṣe ń gba ìdájọ́ òdodo yẹn gbà sí báyìí ni mò ń gba freedom. Tí ìdájọ́ yẹn ò bá rí bẹ́ẹ̀ ṣe bí ò bá rí bá ṣe fẹ́, tí adájọ́ yẹn bá lọ jẹ́ adájọ́ tó corrupt, adájọ́ burúkú, adájọ́ tí ọ̀rọ̀ ọjọ́ ọ̀la rẹ̀, adájọ́ tí ẹ̀mí ọmọ tiẹ̀ náà jọ lógún, tó bá lọ jẹ́ àwọn adájọ́ míì tí wọ́n bẹ̀rù Ọlọ́run pẹ̀lú bọ́n ṣe fún ìyá yẹn ní close marking tó ni mo fi ní ìyá yẹn ló yẹ ká máa celebrate àti bàbá Fẹ́mi Fálànà. Àwọn méjèèjì ẹ já celebrate wọn. Let's celebrate them. Gbogbo Oriyomi kígbe ẹjọ́ tó bá neglect tó ṣe bí pé òun ọ̀gbọ́ tó ṣe kí la fẹ́ ṣe náà. Tá a bá rí bàbá Fálànà pẹ̀lú àwọn sáànù ńlá láti gbé wá kí la fẹ́ ṣe. Ni mo fi lẹ́yìn lẹ́nì kẹta tá a tún máa dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin sí ààrẹ ẹ tún dáwọ́jọ fáwọn ẹbí ẹ dúró pé n tó bá gbà lẹ́fun. Tẹ́ ẹ bá dúró ni ọ̀nà Oriyomi gan ó ti jìn. Láti ṣe nǹkan fún Oriyomi gan láti hin Oriyomi lè mọ̀ wọ́n bẹ̀rù yín. Wọ́n bẹ̀rù yín ni wọn ò fi Oriyomi gbé bó ṣe wù wọ́n. Because you are there, because you are ready. So bí tá a kù sí ní Nàìjíríà nìyẹn. Ẹ fi ti kéèsì Adédoyin yìí ikú Timothy rí ẹ jẹ́ ká fi wé ẹ̀. Tá a bá ń dúró bá a ṣe dúró yìí, tá a ń dúró tira wa, tá a ń gbárùkù tira wa, Nàìjíríà ò ní bàjẹ́ tó báyìí. Àwọn ẹni bí yẹn wọ́n mọ̀ kọ́ bá kò díẹ̀díẹ̀. Wọ́n mọ̀ sá sẹ́yìn díẹ̀díẹ̀ pé these people bí wọ́n ṣe lówó tó yìí, bí wọ́n ṣe léèyàn tí wọ́n jẹ́ nǹkan kan yìí, wọ́n pọ̀ o. They will rally around themselves and once that is done, justice will come. Ẹ̀rù ó máa bà wọ́n. Òfin ò ní máa fìyà jẹ mẹ̀kúnnù nìkan. Ní Nàìjíríà, mẹ̀kúnnù nìkan lòfin fìyà jẹ. Àárírú ètò ṣẹlẹ̀ rí. Adedoyin is going to be the first person tó jẹ́ pé ó ní issue pẹ̀lú ẹni tí ò jẹ́ nǹkan kan. Kì í ṣe pẹ̀lú ìjọba o. Ẹni ńlá ìjọba náà ló tó bá wọn wí. Ìjọba náà máa ń ṣẹ̀ tán fi máa ń fìyà jẹ wọn. Ṣùgbọ́n tí ó jẹ́ pé èèyàn tí ẹ rò pé ó jẹ́ nǹkan kan ló ṣe tó wù sí tí àwọn ọmọ Nàìjíríà ó sì dìde láìpẹ́ ẹjá ṣèpàdé bì kan tá a sì kóra wa papọ̀ tá a sì fún nǹkan ṣọ̀kan lágbájá sẹ̀mí rí òsín bẹ́ẹ̀ ẹni tí mo sẹ̀rí wà nínú ìnáwó Oriyomi sẹ̀mí rí no mo forgive her on this matter àjọ máa ṣe ni. n tó lè gbé wa débẹ̀ nìyẹn o. Tinubu cannot gbé wa débẹ̀, Peter Obi cannot gbé wa débẹ̀, Atiku cannot gbé wa débẹ̀, and every other people tán ti jáde ká tó rí Tinubu as our president now. Nobody can gbé wa débẹ̀. That's the only thing that can gbé wa débẹ̀ because mẹ̀kúnnù ti ń jìyà jù. Mẹ̀kúnnù ti ń jìyà jù. Ẹ wọ̀rọ̀ ọmọ tí ẹ pa nínú BRT lẹ́kọ̀ọ́ yẹn kò tí ì sẹ́tù tì náà o. Ìjọba Lagos State ti realize pé àwọn làwọn pọ̀ ọmọ yẹn o. So láwọn náà employ èèyàn tó wà mọ́tò. Àwọn náà kan profile ẹ o. Àwọn náà gbọ̀dánà síṣẹ́ o. They have not realized they're supposed to take care of that family till this time. Torí pé à ń ṣe ti Timothy lọ́wọ́ àti ìpínkì yẹn kò jẹ́ kán mọ̀ pé táwọn ṣe ò dáa. So we thank God. Governor tó wà ń bẹ̀ tọ́rọ̀ yẹn fi ṣẹlẹ̀ òun náà ló wà ń bẹ̀ now. After bá a ṣe ń bá ti Timothy délẹ̀ báyìí we pick up that one. A fẹ́ mọ̀ tí Lagos State government tí wọ́n ṣe fún family ọmọ yẹn because we have our evidences pé BRT ló wọ̀ pẹ̀lú ẹni tó bá sọ̀rọ̀ ó tó di kó wọ́n padà nù. Lagos State government ló pọ̀ ọmọ yẹn náà. Yeah, Lagos State government ló pa. We need to yes now.
ṣé bẹ́ẹ̀ ni lẹ gbà síṣẹ́ mọ́tò Lagos State government ló wọ̀ kì í ṣe ti family ọmọ yẹn. They need huge compensation. Ọmọ yẹn ti kú fine, but they need huge compensation. And láti máa jókòó tira wa. Iṣẹ́ tẹ́lẹ̀ ṣe nìyẹn. Jubilation second tí mo jubilate fún òní judgment, òní justice, òní tèmi gun òròpó lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀. Wọ́n lè pé okay o fún Rahman Adedoyin kó àfisẹ́wọ̀n ọdún 2 o, ó sì ti lò ó àti yọkù òun èyí tó ti lò ní ọ̀bà bọ́ta. Kí ni a fẹ́ ṣe? Ọ̀sá ti dájọ́. Kí ni a fẹ́ ṣe? Èkó ti dájọ́ tá a fi dáná nìyẹn. But tó bá dead by hanging, ẹ jẹ́ àjọsọ́ o, dead by hanging. Lọ́kọ̀ọ́kọ́ lọ́dún 10 ní ẹ̀wọ̀n, wọ́n wà hanging by dead, wọ́n pa, wọ́n fòkùn sí lọ́rùn tẹ́mi fi bọ́ lẹ́nu ẹ̀. Màá padà síbi analysis yẹn o. But torí àkókò tí mo ní òótọ́ nǹkan láàárọ̀ yìí, mo dẹ̀ fẹ́ make sure pé mo sáré sọ, mo lè padà wá láti wá analyse ẹ̀kọ́ gùn. Mo celebrate justice ẹlẹ́ẹ̀kejì nìyẹn. Now, àwọn èèyàn fought justice yẹn. Wọ́n tún wò lójú mi. Wọ́n wá rán mi létí tí mi ò gbàgbé. Ẹ jọ̀ọ́ ṣé èèyàn lè máa ṣe irun tí mò ń ṣe kó ní etí méjì sá àbí kó lójú méjì? Kò possible. Ẹ calm down. Mo rojú ń tẹ́ ẹ̀rọ lọ. N tó kọ́kọ́ wà níbẹ̀ ni pé iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀, tẹ́ ẹ bá fọwọ́ lẹ́rán, tẹ́ ẹ assume, tẹ́ ẹ relax, gbogbo tẹ́ ẹ rò pé ó ṣẹlẹ̀ o. Adedoyin ó kú ńbẹ̀ wọn. Wọ́n gba Adedoyin travel, wọ́n ta Adedoyin lẹ̀ o. Ilé ẹjọ́ kò tẹ́ mi lọ́rùn, yọ̀dà gbogbo ẹnu pé ẹ̀ bá lẹ̀ ti relax. But tẹ́yìn ò bá relax, tẹ́mi ò relax níbi tẹ́yìn ò relax níbẹ̀ yẹn, tá à ń ṣe bá a ṣe ń ṣe yìí, wọn ò bí ilé ẹjọ́ kan dáa kó tó Adedoyin lẹ̀. Adájọ́ wo lórúkọ ẹ̀ fẹ́ bàjẹ́? Adájọ́ wo lórúkọ rẹ̀ lọ́mọ ní ọ̀fẹ́ kọ́ mọ àwọn lórúkọ òun lò? Tí ó wà ní pẹ̀lú gbogbo dáadáa yẹn, Adedoyin máa lọ lé káwọn ibi tí mo ti ọ̀lọ́ máa sọ fún kọ̀ọ̀kan òun náà kọ́kọ́ rẹ̀ sínú ìwé ìtàn. A sì kígbe. Era kádájọ́ ṣe tó wù ti kọjá. Thank God for social media. Gbogbo èyí tí mò ń sọ yóò ṣe sọ lórí rédíò mi. Tí bá fẹ́ sọ lágídígbò máa pẹ́ sọ ni. Tó tún jẹ́ mi mo ní. Wọ́n rán ajá wọn mú wa ní. Ajá àjọba ti wà káàkiri. Yóò sì níyàn bẹ́ẹ̀, yóò gbowó fún wọn. Wọ́n mú wa, wọ́n fún wa ń wé fáìnì ra àbá nílé sọ̀rọ̀ mọ́. But on social media, tá a bá ti lu òfin community law tí social media fúnra rẹ̀ gbélẹ̀, tá a dẹ̀ mọ̀ pé tá à ń sọ òdodo ni, we can say it. Ìdájọ́ yẹn pọ̀ kọjá kó dé appeal court kí wọ́n ní kó máa lọ láyọ̀ àtàlàfíà. Is it that can convert dead by hanging sí life imprisonment? Tàbí 20 years, àbí 21. Ìkànnì. Tá bá wá convert sí life imprisonment, we still have our way. Kódà kó jẹ́ 21, we don't have problem with it. Going home scot-free is our problem that we never take. That will become justice. Bàbá èmi tí ro gbogbo ẹ̀ o kájà jọ máa ro. Number 2 ni pé ìdájọ́ òdodo tá a tún rí gbà ni pé ilé ẹjọ́ yẹn ti sọ Abdulrahim di wanted báyìí pé kán wá rí ibikíbi tó bá lọ kán wá wá. Tẹ́ ẹ bá tún wá notice adájọ́ yẹn, ó tún dá ẹjọ́ yẹn nígbà tó lo evidence tán, ó tún dá ẹjọ́ yẹn, ó tún apply psychology with evidences. Ó yẹ evidences yẹn wò dáadáa, ó take time ẹ̀. Ó mọ̀ pé àwọn kan wà nínú àwọn tí ń bá Adedoyin ṣiṣẹ́ nílé ìtura yẹn tó yẹ pé wọ́n ń ṣiṣẹ́ ilé ìtura normal ni. Wọ́n lọ́wọ́ nínú atrocities tí wọ́n ń commit ńbẹ̀. Ó wá tún mọ̀ pé àwọn kan wà tó yẹ pé wọ́n mọ̀ gbà wọ́n bí òṣìṣẹ́ ilé ìtura, but atrocities yẹn wọ́n jọ ń ṣe ní iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn tí evidences fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n jọ ń ṣiṣẹ́ láabi yẹn ni wọ́n ní kí wọ́n jọ lọ pa. Àwọn ọmọ ọlọ́mọ tí mò ń rọ̀ wọ́n nígbà tí wọ́n rojọ́ pé ẹ fúnra yín sẹ́ǹsì o, akùnrin yóò sọ fún yín pé òun wọ́n gbà yín lẹ̀ ní o, ẹ sá mọ́ rojọ́ mọ́ òun ó gbà yín lẹ̀. Tẹ́ ẹ bá rojọ́ bẹ́ẹ̀ tẹ́ lọ kó bára yín ẹ̀yìn lẹ̀ wọn o. Àwọn ọmọ yẹn tí àwọn òbí wọn padà bá sọ̀rọ̀ pẹ̀lú tí mo sọ ń gbà yẹn, táwọn ọmọ yẹn padà jẹ́wọ́ lé ẹjọ́. Ni wọ́n ní ẹ̀yin ọmọ tẹ́ ẹ jẹ́wọ́ ẹ̀ mọ́ nípa ẹ̀ lóòótọ́, ẹ̀yin máa lọ lé. Àti tí wọ́n fún lẹ́wọ̀n kékeré, tí wọ́n mọ̀ pé ó ti fẹ́ lò tán ní ayọ̀ nínú ètò tí ń lò, wọ́n ti rí i pé àwọn ọmọ yẹn wọ́n kàn play sọ́wọ́ Adedoyin nítorí wọ́n wá tìjà tí mo ní. Yàtọ̀ sí àwọn tí wọ́n ti jọ ń ṣiṣẹ́ láabi. Ṣé ń bá mi bọ̀? Now, láti kó tán. Adájọ́ tó dájọ́ náà pé wọ́n máa lọ appeal. Àwa náà ní ká má fọwọ́ lẹ́rán, káwa náà mọ̀ pé wọ́n ń lọ appeal. Bá a ṣe jókòó tí wọ́n láti Ọ̀ṣun, tá a fi gbé ẹjọ́ ń d'Àbújá,
tá a tún gbé ọwọ́ ẹ̀rin rẹ̀ lábùjá tá a tún gbé padà wá sọ́sùn tí gbogbo wa wá jókòó tì ilá àtúnjọ lọ jókòó tì ní àpì tí wọ́n bá gbé lọ àpì tí wọ́n lò ń bẹ̀ àpì yẹn ó dàbí pé Ìbàdàn ló wà tí wọ́n bá gbé wá Ìbàdàn bẹ́ẹ̀ sì gbé lọ Ìbàdàn anywhere tí wọ́n bá gbé lọ ká tún jókòó tì í ṣé ẹ mọ̀ pé ṣu atẹnumọ́ràn ni kì í jóná ìsìnwó ìkòròwò tá a bá dìjọ wò ní egún gẹ́gẹ́ ká gbójú ká fọwọ́ lẹ́rán àkóbá ńlá ni ó kó bá wa a wà á padà tún jókòó tì anywhere tán bá ti ń sọ a jókòó tì á máa wò ó ìyẹn ní tèsí ẹ̀yin aláròjinlẹ̀ èsì ẹ̀yin aláròjinlẹ̀ mú fún yẹn o ẹ ti rò ó pé 10 years tán ní kọ́kọ́ fi wà ń bẹ̀ yẹn kí ni wọ́n máa ṣe náà ṣé wọn ò ní gbé travel ẹ jẹ́ àtọ̀ fúnra wa èmi àti yín sáwà Fadédoyin lẹ̀ ló gbá ìwọ̀n lẹ́sà àní lọ́mọ ìyẹ́wò sá ṣé àwà Fadédoyin lẹ̀ àní lọ́mọ ìyẹ́wò ẹ wà pé kéèsì yẹn ti lọ o no celebrated case fẹ́ pé a mọ̀ follow ẹ̀ ní number 1 ni number 2 ni èyí tí mo tún fẹ́ kẹ́ ẹ gbọ́n pa yẹn ni pé lódodo ilé àwọn ẹni tó sáìn kán lọ pààyàn nínú àwọn executive governor mi ò rò pé ó wà tó bá wà kó tó nǹkan àwọn executive governor elected governor so kì í sábà sáìn pé kán lọ pààyàn tán bá dájọ́ ọkú fún irú wọn sì pọ̀ nílẹ́sà condemn la máa ń pè wọ́n Adédoyin ti di condemn báyìí wọ́n ti condemn ẹ̀ ibẹ̀ ni ó wà ibẹ̀ ni ó máa gbé wọ́n ti condemn ẹ̀ síbẹ̀ ṣùgbọ́n àwọn kankan tó wà tẹ́yìn ò mọ̀ tẹ́ ẹ̀ fura sí anybody tán bá ti condemn ó lè lo fóònù lọ́gbà ẹ̀wọ̀n ẹni tán bá ti condemn ó lè gbọ́ rédíò ẹni tán bá ti condemn toró ń dúró de kú ni wọ́n ó fún láǹfààní kó jayé kó ṣe ohun tí ó bá ṣe ṣùgbọ́n kò ní kú ń bẹ̀ yẹn títí ó fi dọjọ́ tí wọ́n pa tán bá ti condemn ẹ̀ àbí life imprisonment condemn ní pípa life imprisonment náà ló tún tẹ̀lé wọ́n ti condemn ẹ̀ torí tẹ́ ẹ bá débẹ̀ tẹ́rí tó lo fóònù àbẹ́ débẹ̀ tẹ́rí tó gbọ́ rédíò ẹ mọ̀ sọ pé ẹ̀ka ètò ìdájọ́ àbáwọn tí ń tọ́jú ẹlẹ́wọ̀n pé wọ́n ti ṣe bákan rárá o wọ́n á máa ṣe bẹ́ẹ̀ now mo wá fẹ́ kẹ́ ìgbà kan sí ara justice wa èèyàn kan ní Adédoyin ń wò pé kò sí problem rárá Adédoyin ò sí bẹ́ẹ̀ yẹn mọ́ Adédoyin imagine pé sí ìdájọ́ ìṣó ní ẹ̀dá fún sá sóò náà nìkan lọ hàǹgì sá sóò náà nìkan lọ pàṣá lánàá kò ń sọ ọdún mẹ́wàá lẹ́wọ̀n òun tó ní skul ńlá òun tó ń lò tẹ òun tó ń du ọba Ifẹ̀ òun olóyè ńlá òun tó ń mọ lágbájá òun tó ń mọ tàmẹ̀dò òun tó ń control òun olówó tó ṣe gbogbo tán ẹ̀mí nẹ̀ sá ó fi gba fóònù pé Ọlọ́run mọ̀ pé òun ò ṣe nǹkan kan o ìyẹn ò dẹ̀ dé court Ọlọ́run mọ̀ yẹn òun àti Ọlọ́run ọjọ́ ló máa sọ lọ́run ẹmọjọ́ tó wá náà ti ń há pépà tí ń fọ́n pépà ìyẹn kẹ́ ẹ fọkàn balẹ̀ ọwọ́ yín ló kù sí o Adédoyin bá jáde ń bẹ̀ ẹ̀yin ni o àtèmi o bó bá gba bí ìdájọ́ yẹn bá ṣiṣẹ́ bá ṣe fẹ́ ẹ̀yin ni àtèmi ó kù ọwọ́ wa o ká má lọ relax pé àti bàdájọ́ nìyẹn ní tèmi o Ọlọ́run fi ẹ̀mí mi lẹ̀ o tòró rán mi ń ṣe òun ni ó sì gbà tó bá ṣe tán kì í ṣe èèyàn wàláhì Oriyomi Hamzat ló kọ mi Oriyomi Hamzat ló kọ mi Ọlọ́run ní ọgbà ẹ̀mí mi tó bá ṣe tán wàláhì kì í ṣe èèyàn mo fẹ́ kọ́kọ́ sọ Abdulrahman bẹ́ẹ̀ yín màmá sọ nítorí àfáà kan tó yẹ kí n fún lésì tí n fún lésì bóyá ó sì kókó mu àbí ọ̀dọ̀ ìyàwó rẹ̀ tó ti jáde láàárọ̀ ọjọ́ yẹn bóyá ó forí gbálẹ̀ nígbà tí ń bọ̀ tó ní mùsùlùmí èjò Oriyomi ó dẹ̀ mọ̀ mí mo mọ̀ kò dẹ̀ nílà ká ìbí yẹn ṣe máa ń pẹ́ ọ̀rọ̀ sọ ó ní mùsùlùmí èjò Oriyomi ó bú mi ó mọ̀ mí ó dẹ̀ bú mi ni mo ṣe kúkú ń lo Oriyomi tá a bá pàdé níwájú Ọlọ́run tó bá rí bí mo tò sí níwájú ọba tí mò ń ṣẹ̀sìn fún tí kì í sóhun bóyá gbà náà yóò mọ̀ pé ó ń sísọ ẹ má jẹ́ pẹ́ lórí yẹn Oriyomi Hamzat lórúkọ mi wọ́n á ń bọ̀ so ẹ fọkàn balẹ̀ now lórí wòlíì tó lórí ràn sí ni ẹ̀yin èèyàn kan bú wọn kí ló tẹ̀ ń bú wọn nígbà wọn tì mí wá gòdì àwọn wòlíì kan wá àwọn oníṣẹ̀ṣe wá àwọn àfáà wá kálukú ń sọ torí tán sọ fún mi kó tó rí kó ṣẹlẹ̀ ìkan tí ẹ̀ lóun fẹ́ rí mi ọ̀rá yìí dọ́dọ̀ mi pé òun rí mi òun wá rí ẹ̀jẹ̀ lójú ọ̀nà Èkó sí Ìbàdàn láti accident pé kí n gbà pé Ọlọ́run tọ́jú mi nìyẹn kí wàhálà yẹn má bàa ṣẹlẹ̀ sí mi ìyẹn pọ̀ gan ó ṣe mo dúpẹ́ bóyá ó fi ń fún mi ní courage ni ó dẹ̀ lè fẹ́ ṣẹlẹ̀ lóòótọ́ èmi kì í kó ọ̀rọ̀ èèyàn dànù
bí wèrè bá sọ̀rọ̀ fún mi ní kó dànù ká tó sọ ọlọ́gbọ́n ni wòlíì yẹn náà ẹ̀yin tẹ́yìn náà fún wa lésì ọlọ́gbọ́n ni yín náà onílàákàyè ni yín náà mo dúpẹ́ lọ́wọ́ yín o ìran tẹ́ ẹ rí yẹn kódà bí èèyàn ò sùn ó lè lárú àlá yẹn ẹni tí èsè wòlíì bíi ti yín gan àwọn gan rí ká tó wá ṣẹ̀yìn tó lọ ṣe ń wòlíì ìran àwọn èmi náà rí pé kí òfú mi ó fura fún kọ́yẹ̀ yìí ó yẹra wò adíá fún babaláwo tó ń dífà sí mí sí ọ̀wọ́n ní sọgbè ogbè ń sọ wọ́n nìkan gbódòrú mi ń gbálà pàrọ̀ mọ́ rẹ ìwọ ló fún mi lóbo tùkẹ̀ tí mi fún ẹ lóbo tòró ìwọ tó gbóná lájọ́ fúnra wá jẹ ó yé mi ìdájọ́ pilẹ̀ tó wáyé ẹmọ tó jù mí rí ni ẹmọ odidi ìdálọ́nà ní ẹ̀rà díẹ̀ èmi náà mọ̀ ìkọ́rọ̀ yín dànù mo gbà pé ríran ni ṣùgbọ́n gbogbo ẹni tí wọ́n bá ń ríran sí gbọ́ mi dáadáa lónìí o mùsùlùmí ní ẹni kìrìsìtẹ́nì ríran sí ẹ aníṣẹ̀ṣe ló wá sọ pé òun rí nǹkan kan ni anybody tí wọ́n bá ń ríran sí ẹ má kó ìran yẹn dànù ẹ má sọ pé ẹnu ẹni tó ríran rìn ọlọ́run fẹ́ kẹ́ ẹ ṣọ́ra ni wọ́n sì ṣọ́ra èmi náà mọ̀ tẹ́lẹ̀ wípé wọ́n fẹ́ tí Adédoyin nìkan ní ìṣirò ẹ̀ ní àwọn èèyàn rẹ̀ tó wà ń ta tẹ́lẹ̀ nǹkan bó ni ó ṣe dùn wọ́n tó ṣùgbọ́n tá a bá ń bẹ̀rù rú wọn à ní ṣiṣẹ́ o tá a bá ń torí wípé ẹnìkan mẹkún sun láàrin gbogbo kọjá wájú ta bàbá rẹ̀ sáà nílò ọ̀sìn bàbá tí a tó kú ni àbáwálé bẹ̀rù pé wọ́n mọ̀ sí àríṣì ká sì mọ̀ sí nǹkan kan mọ́ èmi náà mọ̀ ṣùgbọ́n bá tó lẹ̀mí mi àdúrà ni máa fi ràn mí lọ́wọ́ kò ní fi lé wọn lọ́wọ́ mo sì ń ṣọ́ra náà mo sì ń ṣàdúrà náà o ṣùgbọ́n Ọlọ́run nìkan lọ́ba tí máa ń sọ ni ó sọ wá níbi tá a ti máa rá sọ àti ibi tá a ti máa rá sọ kọ́ mọ́ fà wá lọ́tà lọ́wọ́ torí iṣẹ́ tó ọ̀nà wà là ń jẹ́ ọ̀nà tó ọ̀nà wà là ń tọ̀ à ṣe tó wù wá tó wọ Ọlọ́run là ń ṣe tó bá ti pé torí òdodo ni mo fi ṣe tẹ́bí Adédoyin ọ̀sẹ̀ mi tí mi celebrate gbé káńgà Adédoyin tó mọ̀ ń celebrate ìdájọ́ òdodo tó bá ti pé Adédoyin náà ni wọ́n ṣe irú ẹ̀ṣẹ̀ bí rẹ̀ bí mo ṣe ṣe náà máa ṣe inú mi ò dùn pé wọ́n fẹ́ pa Adédoyin o inú mi ò dùn pé wọ́n fẹ́ pa rárá inú mi dùn pé wọ́n fẹ́ pa ẹni tó pa Timothy ni ṣe ti rí nǹkan bá ní ìmọ̀ Adédoyin rí àjàrí ààrẹ rí ẹni tó pa Timothy tádájọ́ dájọ́ òdodo mò ń celebrate adájọ́ yẹn torí pé orúkọ rẹ̀ ò ní parí láéláé Adépèlé Òjó ìyá ìṣeun o Ọlọ́run ó san yín lẹ́san rẹ̀ ní tèmi celebrate nìyẹn o so ẹni tó ríran ẹ sì sọ o máa ṣọ́ra ẹ sọ̀sọ́kùsọ o ẹ̀yin tí ẹ ń sọ pé kí n ṣọ́ra máa ṣọ́ra o ẹ̀yin tí ẹ ń bí wọn fún wọn lésì ẹ má bù wọn ẹ̀yin náà ẹja sọ ẹ sì máa fàdúrà ràn mí lọ́wọ́ ohun tí mo nílò nìyẹn kẹ́ ẹ sì má sùn kẹ́ ẹ jájọ dúró tán ọdún mẹ́wàá tádájọ́ ní ó wà ń bẹ̀ yẹn èmi àti iná lájọ mójútó ń tún sọ nǹkan míì tó pọ̀ ṣẹ́ẹ́rẹ́ aago tí inú garanagaran wọn ni jáde bí mo wà nínú àsìkò ti tó àtúnpàdé láìpẹ́ Oriyomi Hamzat lórúkọ mi ẹ ṣeun o ẹ bá mi share ẹ kẹ́ tí ò gbọ́ kó tètè gbọ́ ẹ ṣeun èsì kékeré nìyẹn èsì míì tó ń bọ̀ torílẹ̀kùn